ní mọ kí yín ẹ káàbọ̀ sórí ètò Ògbónútọ́ reality show. Olúwa ṣeun Àkànjí lórí òtún ètò yín. Ẹ wá nǹkan fìdílé ẹ̀jẹ̀ àjọmọ́ ọba bọ̀ nítorí pé ẹni tó bá bá lọ ló bá kú, ẹ ń bá bọ̀ àṣẹ̀ṣẹ̀jọ bẹ̀rẹ̀ ni. Ṣẹ́rítẹ̀ yóò kẹnu yóò mọ tabára lé yóò mọ tabára òde. Àdúrà kan tí fẹ́ kẹ́yìn àbí àwọn ọmọ ọgbà ní wípé Ọlọ́run má jẹun kú fọ́tàyọ̀. Èmi Olúwa ṣeun Àjíkẹ́ wọn ò ní kú fọ́tàyọ̀. Èmi Olúwa ṣeun ọmọ Àkànjí wọn ò ní kú fún ọ̀tá mi yọ̀. Àwọn ọmọ tí mo bí èmi náà ní ń tọ́jú wọn, èmi náà ni wọ́n jèrè wọn. Àsìkò tó bá yẹ kí wọ́n máa jèrè àwọn ọmọ mi, wọn ò ní fẹ̀yìntì mọ́ sunkún wọn láṣẹ Èdùmàrè. Ẹ̀yin náà sàmì ẹ̀kẹ́ bá gbé tó àmì mi torí pé gbogbo ojú tó wò mí pátápátá ojú yín ò ní kan bí gbogbo títí tó mọ ẹ̀rọ wọ́n tá ẹ̀ ní fi tí ń gbọ́ bí láṣẹ Èdùmàrè. Ẹ ò ní bùrìbùrìbùrì kẹ́ ẹ faṣọ yín ya mọ́ra yín lọ́rùn, ẹ ò ní ya wèrè. Ẹ ò ní yóò gbé sọ̀rọ̀ bí ò bá ṣe bí ọmọ, ẹ ò ní kú fún ọ̀tá-yọ̀, ẹ ò ní dàgbọ́n ọjọ́ alẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè. Ẹ wò ó kí tó máa bẹ́tò lọ. Owó tá a rí láàrin èmi àti 140,000. Mo decide láti má post ẹ̀ mọ́ nítorí pé mo rí wípé ó dàbí ẹni pé àwọn kan wà tán, I don't know how to put it, but let me just put it this way, pé wọ́n fẹ́ ṣe àmọ́ kò ságbára. Àwọn gbogbo tó ń bá fún lágbára tó bá support wọ̀ tí lérò 480 ní èsì tá a fẹ́ rà. Òtítọ́ ni àwọn ìṣòro kọ̀ọ̀kan dé bí àwọn lapcan wọ́n ti fẹ́ sílì bíbà wọ́n ti kọ́ demolish sáré. Àmọ́ ó dá mi lójú wípé bó ti wù kí ìjì náà le tó Ọlọ́run ọba dẹ́kun torí pé Elédùmarè ní balógun ọkọ̀ tá wọ̀ yìí. Elédùmarè ní balógun ọkọ̀ yìí o. Ẹ má ṣe jẹ́ ká bẹ̀rù. Olùtọ́ ọkàn wa l'Elédùmarè. Ẹ má ṣe jẹ́ ká fòyà. Ẹ má ṣe bẹ̀rù. Ẹ kún fún ayọ̀ nítorí. Ẹ má wọrí, Ọlọ́run wà ní ọkọ̀ tá à ń gùn lọ yìí. Elédùmarè wà ní ọkọ̀ tá à ń gùn lọ yìí. Kò sí bẹ̀rù kankan fáwọn ọmọ Ọlọ́run. Ṣé ẹ rí ọ̀rọ̀ tá à ń bá bọ̀? Ẹ má gbàgbé wípé máa drop account number yẹn sílẹ̀ o. Ẹ bá tún lágbára àti fi kún fún wa. Nǹkan àwọn olówó wà láàrin wa tó lè fún wa 100,000, 200,000. Má wò lẹ́ẹ̀mejì fún wa. Ọba mi òkè òṣù jẹ́ kó mọ bójì ọmọ. Ó fún wa ò ní mọ bójì ọmọ o. Ó ẹ̀ ní mọ bójì ọmọ. Mi ní bẹ́ẹ̀ ní kankan sunkún nù yín o. Ẹ sì ní bá mi sunkún láṣẹ Èdùmàrè. Bí mo ṣe ń sọ ọ́ lọ, bí mo ṣe ń sọ ọ́ bọ̀, ọ̀rọ̀ tí mò ń bá bọ̀, ṣé rí Jùmọ̀kẹ́? Ẹ̀gbọ́n rẹ̀ Ismail ọmọ Aláàjì, kì í ṣe ẹ̀gbọ́n rẹ̀ gangan o, ọmọ Aláàjì ni. Ó ti fẹ́ fi tipátipá bá lájọṣepọ̀ tó fi dákú. Ó ti ọ̀rọ̀ ti dọ̀rọ̀ ọ̀rọ̀ dókítà náà dẹ̀ ti mọ̀ ń pa ẹ̀. Ó ti jẹ́wọ́ fún dókítà. Mo fẹ́ kẹ́ ẹ di àárín mú lọ́rọ̀ sì ń padà bọ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ dókítà. Ìtàn yìí kẹnu gidi gan. Ní ìsìn ó ti gbé ọ̀rẹ́ rẹ̀ fàlájì kó wá bá Àlàjì lájọṣepọ̀ torí òun ò tí ì ṣe nǹkan. Àlàjì sì tóbi. Àlàjì ní nǹkan tó tóbi, gbogbo àwọn ọmọ wọn náà ní nǹkan tó tóbi. Bó ṣe ń bára wọn lájọṣepọ̀ òun ló máa mú Àlàjì tó bá ti mú òun máa dìde. Ọmọbìnrin máa jókòó lálàjì. Àlàjì jẹ́ wípé Àlàjì ní ara gbóhùn sanra púpọ̀ jù àti máa stress máa gun orí obìnrin. Ó dàbí nǹkan tó ń ṣe Àlàjì nìyẹn. So Àlàjì kan máa sùn báyìí ni. Ọ̀rẹ́ rẹ̀ á jókòó lálàjì, á máa fún rẹ̀ ló jókòó lórí nǹkan ọmọkùnrin Àlàjì tó ń bọ̀ Àlàjì lájọṣepọ̀. Tí ẹni pé kó kẹnu bọ̀ Àlàjì lẹ́nu kó mú nǹkan ọmọkùnrin Àlàjì torí pé ọjọ́ àkọ́kọ́ tó kọ́ fẹ́ dán wò tán kọ́kọ́ fẹ́ fi bá lájọṣepọ̀ ó dákú ó dèrò hospital. So Àlàjì ò fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀. Kódà nígbà tí wọ́n ṣe tára tiẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní dìde ó fẹ́ jókòó lé Àlàjì ní rárá. Ó má jókòó lé Àlàjì ò fẹ́ kó dákú. Àmọ́ ọ̀rẹ́ rẹ̀ Àlàjì tọwọ́ bọ ojú ara yẹn ó rí pé ọmọ GS3 lójú ara ẹ̀ fẹ́ tó báyìí. Ọmọ ègùn eléyìí ti gúdù yàrá tí mo gbogbo ẹ̀ ṣe. Ìgbà tó yá tára ìyẹn ò gbá mọ́ òbí owó bínú jáde ni òbí ó ṣe gbá ó jáde kó bẹ́ẹ̀ ní sìn ó fẹ́ bọ́ sí yàrá tẹ̀ torí pé Ahmad ti tọ́lẹ̀tì ibi tó ti lọ tọ̀ bọ̀. Ló bá pe Ahmad yẹn bá pé kí ló ń ṣe lóru ó ní òun náà lọ tọ̀ ní gbọ́ lọ tọ̀ tóun ò rí ẹ pé ó ní kó máa bọ̀ wá ní yàrá àwọn pàtó wọlé
wọ́n bẹ̀rẹ̀ sí bí Amadi ní kò jọ Amadi ní kóun ti gbọ́ kó dákú àwọn òun dákú kó jọ pa Tinubu Amadi lẹ́nu olùbẹ̀ sí bá Amadi ṣeré àwọn àbúrò rẹ̀ fẹ̀sùn sílẹ̀ bẹ́ẹ̀ níbi tí wọ́n sùn sí àbúrò ẹ̀ wà lórí bẹ́ẹ̀dì níbi tí wọ́n sùn sí ó bẹ̀rẹ̀ sí fọ́ Amadi lára ó gbé nǹkan ọmọkùnrin Amadi síta ṣe mọ̀kàn tó gùdù sí ká mú nǹkan ọmọkùnrin ó bẹ̀rẹ̀ sí mú nǹkan ọkùnrin Amadi ń pariwo òun bá wọn ó ní kò sí nǹkan kan Amadi náà ojú ẹ̀ ti change Amadi bá lẹ́yìn fẹ́lẹ́fẹ́lẹ́ mọ́lẹ̀ lẹ̀ wọn bẹ̀rẹ̀ ti sùn lórí bẹ́ẹ̀dì ìyá wọn Amadi bá lẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ mọ́lẹ̀ lẹ̀ fún ló bá kó bá sọ fún ó fẹ́ tí wọ́n báyìí ó pariwo Amadi ṣé kò ló ní máyọ̀ ó ní ń dùn ó tẹ̀ tó ń dùn náà Amadi sábà jábà lé òǹtàn Amadi ṣe fún tán Amadi dìde ó gbà yàrá tiẹ̀ lọ òun náà dìde ó dára ọjọ́ kejì ó lọ sí wọ́n lọ ṣe nǹkan tó fẹ́ ṣe ìṣègùn bẹ́ẹ̀ ó tún wá di ìwà tó di alẹ́ ó bá tó pa Amadi bí nǹkan táwọn ìṣègùn náà nǹkan wá ṣe Amadi kí ni onírọ́rá ìfẹ́ kó bóun jẹ dáadáa kí ni kan Amadi tó bá alájọṣepọ̀ ó ti ń gbàjọ ìgbà náà ó wá di wípé Aláàjì ò bá ti pè é Aláàjì ò tí mọ̀ pé nǹkan ọmọbìnrin yẹn ó ti jábàálẹ̀ o bẹ́ẹ̀ sì ni ọ̀rẹ́ rẹ̀ yìí ó ti wá sọ̀dọ̀ Aláàjì di every time níbi pé ó ti ń bá ọ̀rẹ́ ẹ̀jà kí ló dé mo jẹ́ kó mọ̀ Aláàjì ó jẹ́ ṣe kí ní kan ó lọ́dọ̀ tí mo gbé káwọn kó ń wá àti ṣé ní kó ń wá pé pé Aláàjì gan òtí ẹ̀ wá rán òun mọ́ Aláàjì ò fi tipátipá Aláàjì ò fi bẹ́ẹ̀ wọn pé mọ́ gbogbo ọkùnrin ni pé tí ó Aláàjì ṣe báyìí tí wọn pò ó mọ́ àmọ́ nǹkan tó máa ń gbà Aláàjì ṣe ń fún lówó lọ ọ̀rẹ́ rẹ̀ yìí tó bá ti dé kí ní kan ọ̀dọ̀ Aláàjì ló máa dé sí kóló ìyàlẹ́ tó wà nílé ìyẹn á máa pariwo á máa sọ̀rọ̀ ìyẹn máa lọ Aláàjì kan máa sùn kalẹ̀ ẹ mọ̀ káwọn ọmọ yẹn kọ̀ wà lórí kọ́ máa bá Aláàjì ṣeré ó dẹ̀ bí pé ẹ̀yin ìyá wa táwọn ọkọ yín bá ti ń dàgbà ó dẹ̀ pé wọn kì í fẹ́ máa stress ara wọn máa gun orí obìnrin pàpàpàpà mọ́ bóyá ọ̀pọ̀ ẹ̀yìn wọn ni bóyá kẹ́ tó máa try àwọn style fún wọn kó kàn máa sùn kẹ́yìn wà lórí wọn kẹ́ ẹ máa bá wọn ṣiṣẹ́ ó dẹ̀ pé nǹkan táwọn ọkùnrin fẹ́ nìsín ni tí wọ́n bá ti ń dàgbà tó stage kan nígbà tó wá yá ṣé ẹ mọ̀ pé Ismail ò wá bẹ́ẹ̀ mọ́ ó máa ń wá bọ̀ kò fi lọ orúkọ bẹ́ẹ̀ lọ ó kàn máa ń wò pé kinní kan òun náà tó bá lè kí n tó bá lè kí ó máa bóun ẹ̀ ni àmọ́ Amadi òun àti ẹ̀ ní àgùn ni ìgbà mi báyìí tọ́lẹ̀tì náà máa lọ tó máa bá ara wọn lájọṣepọ̀ ó ti gbádùn mọ́ Gumi gan ó ti gbádùn mọ́ gan ó wá àtijọ́ kan Aláàjì wá pé nǹkan tó wà ń bẹ ni pé kinní kan ó bá nípa Aláàjì ó bá sábà Aláàjì pé Aláàjì ogun nǹkan tẹ̀ ń sọ yìí ló yí òun Aláàjì bá ní báwo ni pé ṣé ó máa bá wọn ṣe nǹkan tó máa bá wọn ṣe wá lóhun ò ṣe Aláàjì ní pé kí làwọn ṣe fún un ó lóhun ò ṣe níṣẹ́ wípé ọkọ ìyá àwọn ni wọ́n jẹ́ òun fẹ́ jáwọ́ níbi pé ká máa bá wọn ká máa mú nǹkan yín kí máa ṣe gbá ó ní mo fẹ́ jáwọ́ torí pé láàrin èmi àti yín ó ti nífẹ̀ẹ́ sí Amadi ó ní ọ̀rẹ́ òun tó mú wá fún yín ó ti mẹ́nu ẹ̀ ẹ̀tún máa ṣe papọ̀ ó ní tẹ́bá jọ ṣe papọ̀ ó ní kò sí wàhálà ó ní òun ní ìsìn yín òun padà sípò ọmọ yín gbogbo tá à ń sọ yìí òun ti ń wọ bí abẹ òun ti kúrò ní 13 ní wọ bí abẹ 14 kì í sọ̀rọ̀ ọ̀sẹ̀ kan àbúṣù kan òun àti Amadi tí wọ́n tó sí everyday therapy ní gbà mí ìpínlẹ̀ kan oríṣiríṣi táwọn bá ti school board gbà mí Amadi wọn ní káwọn yọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ òun táwọn bá ya bàbá ìyá àwọn máa bára wọn lájọṣepọ̀ tẹ́ kí àwọn bọ̀ wálé nígbà tó yá orí pé Amadi ti ń rí obìnrin mi before the Amadi ti ní girlfriend òun wá rí pé òun àti girlfriend yẹn wọ́n rí pé wọ́n bá wọn jà ó yà ti ṣe wá dáadáa síra wọn padà ó wá bí òun nínú òun ṣáà bá Amadi jà Aláàjì wá pé òun lójú ìpè kóun wá òun wá lọ bẹ̀ lẹ́yìn ìgbà tó ń sọ bá Aláàjì pé òun ò ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ mọ́ òun wá lọ bẹ̀ nígbà tó ń dójú Aláàjì ó jẹ́ pé ọ̀rẹ́ ẹ̀ àti ìjọ mélòó kan mo ti ń pè kò wá ó ní ẹ máa tó pé náà ó máa tó padà wá pé kí wọ́n ní kó wọ́n ní pé kò jù ó ti péjọ mẹ́ta pé àwọn fẹ́ ṣe pé nínú káwọn bá kóun bá wọn fà pẹ̀lẹ́ nu sọ pé Aláàjì 10k Aláàjì 10k owó kí ni 10,000 kí ló fẹ́ fi 10,000 ṣe
tó bá ṣe ìbílẹ̀ ó ní bóun ṣe rí pé Ahmad ti ń bóbìnrin mi lájọṣepọ̀ báyìí Alhaji wá pé òun níjọ́ náà wọ́n ní 10k ló máa gbà lọ́jọ́ ní 10,000 naira àbí ti báwo kí ló fẹ́ fi 10,000 naira ṣe tó bá bẹ̀rù lọ́wọ́ ṣáà wò kí n fún ẹ wọ́n á ní kò sí wàhálà pé tó bá ti lè san owó òun náà ti ṣe Alhaji ní kò sí wàhálà kó wọn ṣe nǹkan tó ń fẹ́ ṣe ó lóun ti fẹ́ ní sílò fàlàjì ó lóun kọ́ jókòó lé lẹ́ẹ̀kan náà ní kí ni ó ní gbáwó ló ṣe kí ni ẹ dáhùn jàre oníbòsì bẹ̀rẹ̀ sí bàlájì lájọṣepọ̀ nìyẹn wọ́n sì ní kí ni kan lè dún láti pariwo nínú bàwọn lájọṣepọ̀ ìjọ náà oníbòsì bàwọn lájọṣepọ̀ ìjọ náà lájú ní wo ọ̀rẹ́ ẹ̀ kó má wà mọ́ oníbọ̀rẹ̀ òun ò ṣe wá mọ́ nìyẹn rẹ̀ mọ̀ pé òun fẹ́ wá sódà Alhaji ayé nípa àwọn òsì nílé a ní Alhaji nípa àwọn òsì nílé oníwọ̀n sí nílé náà nìyẹn bí àkókò wọn padà olóhùn sàtúnṣe bí àkókò wọn padà ló ní Alhaji òwúlò Alhaji lọ́tà Alhaji òsì nílé olójú pé every night ibẹ̀ ló máa ń sùn òun àwọn àbúrò máa ti sùn báyìí òun àti Ahmad ti ń jà tó lóun ti mọ̀ pé Ahmad ti ń bá gẹ̀yìn náà ó ti fẹ́ gẹ̀yìn padà Ahmad wá jẹ́ kó yóò pé ṣé òun fẹ́ fẹ́ òun ni Ahmad sí ní òun ní kíláàsì o ojú náà lọ́dọ̀ orí o gbígbà ìyá Ahmad ti ń ṣe wàhálà pé ṣé ó fẹ́ ṣé mo fẹ́ fẹ́ ẹni ayé ògbódò pé màá ti ń ṣe irúkọ báyìí ẹ̀gbọ́n àtàbúrò mi ò ń ṣe ẹ̀gbọ́n ẹ̀ mi ò ń ṣàbúrò ẹ̀ mi ò ń ṣe àbúrò ẹ̀ ṣé iṣẹ́ ọmọ sọ́dọ̀ mi kàrà jọ ń jẹ́ ni kíní kò torí òun ti nífẹ̀ẹ́ Ahmad gan bọ̀ torí pé Ahmad ti wá lọ bóbìnrin mi àjọṣepọ̀ ni ó wá káwọn láà lọ sí ọlọ bá Alhaji nínú àtàlájì alẹ́ bẹ́ẹ̀ tí lè bá ti ṣúbà àwọn ọbẹ̀ lọ Ahmad máa kan lẹ̀kùn òun ò síbẹ̀ òun ò sínú ilé ó kàn kan lẹ̀kùn lásán ni wọ́n tó bá sílẹ̀kùn ní báwọn àti ìpọ̀ dání tọ́wọ́ ìyàwó kẹ̀yà ní ibodò òun lọ ní kí ló kàn ẹ̀ bẹ́ẹ̀ tó fi àwọn ibi tóun lọ ìyàwó bàbá tó ń pariwo kí ó ti ní high blood pressure ibi pé hospital náà kàn ń pò ilé rẹ̀ wà Alhaji ní tó bá ti kú dànù kàn kú dànù tèmi bí kò sí nǹkan tó kàn ó náà àtàlájì àwọn òun ò tiẹ̀ wá fi bòbò ọ̀dà Alhaji ló máa ń sùn mọ́ jù tó wọn bá dẹ̀ ti sùn ló máa tó bá dàrú ọjọ́ kejì káwọn èèyàn tó jí òun ti bọ́ sí yàrá àwọn oníbò ẹnìkan oṣù tó mọ nǹkan tó lọ láyé àwọn àtàlájì ní ìyàwó wọn yẹn ìyẹn ìyálé màmá òun náà Alhaji ò tiẹ̀ fẹ́ kó o pé any angle any place báyìí ní tóun bá ti dọ́dọ̀ Alhaji báyìí bá ti sùn báyìí àwọn bá wọn lájọṣepọ̀ òun ti dìyàwó Alhaji olùwàdìjọ́ kan ó ní Ahmad wá pé òun pé gbogbo bó ṣe ń lọ lòun mọ̀ òun ṣé wọ́n tó dájọ́ òun ló máa lọ ń sùn bá ní ọ̀dájọ́ báwo ló ṣe mọ̀ ó ní kí ni ọ̀rẹ́ ẹ̀ sọ fún mi pé ó tó dájọ́ òun ló máa lọ ń sùn ọ̀rẹ́ ẹ̀ ó sọ fún mi pé ó tó dájọ́ òun ló máa lọ ń sùn tata ló sùn bẹ̀ inú sùn bẹ̀ abájọ tó fi ní kí n bẹ jábà ní ìgbà tí mo wá já tán ló dájú mi bá lè fẹ́ lọ máa sùn tí ẹ̀ dúró náà dájú mi bá yẹ sùn èmi náà bá yẹ sùn bọ̀dá mi náà bá yẹ sùn ní bọ̀dá ò bá mi sùn bọ̀dá ò bá mi sùn má dì ní o wà useless mi ò wà useless o ta ló wà useless ta ló wà useless tẹ́lẹ̀ kan mo ṣe kó wọn adó ẹni tí mi ṣe lọ àti mo dé school ó bọ́rẹ̀ mi ẹ̀jà pé wọ́ olóhùn jọ́ mi káàkiri olùsọ́nà máa ti pé dọ́rọ̀ Alhaji ni mo sùn tẹ́lẹ̀ tó Alhaji ó lóun ò sọ fún wọn ó sọ bẹ́ẹ̀ fún ẹni kan ọ̀rẹ́ mi ṣáà bẹ́ẹ̀ mi ọ̀rẹ́ mi sọ pé ó yẹ pé mo láìka Ahmad mo ní mo láìka ẹ̀gbọ́n Ahmad ò wojú mi ó ní òkè ó máa mú mi jáde ọmọ kan tá à ń sọ̀rọ̀ yìí àṣìfẹ́ pé 14 ni God oh my God ó ní wọ́n ní máa mú un jáde wọ́n ní ìbùdó fẹ́ wá sá mú un jáde ìgbà táwọn débẹ̀ ìbẹ̀rẹ̀ táwọn ń lọ ó jìnnà ó abúlé kan níjẹ̀bù ni ìgbà táwọn débẹ̀ wọ́n yóò sọ fún wọn pé nǹkan báyìí ló ń fẹ́ kí nǹkan báà ló ṣe mọ́ ibà ó sọ pé èèyàn kan ló mú òun wá ó ní gẹ́ẹ̀ yìí bá fẹ́ ju òun lọ kò lè ju àjọ̀dún kan lọ o wọ́n sọ pé òun nífẹ̀ẹ́ kí nǹkan bá kan wọ́n ní kó mú picture wa kóun dẹ̀ mú boxer tó bá máa ń wọ̀ kóun wá ó lóun ò mọ̀ nǹkan tóun ṣe bí nǹkan tí ò dáa pé òun nífẹ̀ẹ́ lóun bá lọ ìbá mú boxer òun dẹ̀ mú àwọn nǹkan tó ní bóun ṣe mú lọ fún wọn nígbà tó mú débẹ̀ òun lọ bàtà àwọn padà lọ bàtà àwọn mú débẹ̀ wọ́n sọ pé òkè ó má wọrí pé àwọn ti pèsè ọmọlágidi méjì tó jẹ́ kí ni wọ́n náà ṣàṣì gbogbo ẹ̀ wọ́n náà sọ gbogbo pé káwọn ọmọ wá olówó tó ń mú lọ náà ó bá Alhaji lòun ti gbà ó lóun ṣàṣìṣẹ́ bẹ́ẹ̀ ó lóun ṣàṣì sọ pé òun àti ẹni nígbà tó ń délé lẹ́yìn ìjọba mélòó kan báyìí ó ní bí Ahmad ṣe bẹ̀rẹ̀ sí ní lé òun kiri nìyẹn ibo lòun jókòó sí ibo lòun ṣe gbà kan sí ó ní tóun bá lọ sí Alhaji tóun bá máa fi dé padà wọn bá Ahmad nílé wọn ti wọ́n sọ fún Alhaji pé àwọn èèyàn ti ń fúnra òun ò lè máa sùn ọ̀dọ̀ yín mọ̀ káwọn máa sílẹ̀ kọ̀ọ̀kan àti káwọn máa lọ gba òun tẹ́ǹta
wípé àwọn èèyàn ti ń fura pa Amadi ti ń fura kíní kan ó ní Alhaji jẹ́ like Amadi gan torí Amadi in fact tí inú gbọ́ àwọn tó wà nílé àwọn onílàkàyè jù bí ẹ̀ fáyìn lọ́kùnrin nítorí òun náà fẹ́ òun like òun ò mọ̀ pé nǹkan tóun ṣe ò dáa ó ní àti ṣe mo sọ fún nǹkan tí mo ṣe ìrìnàjò tí mo rìn ní o ìrìnàjò tí mo rìn nígbà tó pẹ́ díẹ̀ o táwọn tó lọ síbẹ̀ àwọn tó lọ sọ́dọ̀ bàbá yẹn padà ó jẹ́ tó ṣe nǹkan fáwọn kì í ṣe ọmọ kékeré o àgbàlagbà tó ń ṣe nǹkan yìí fáwọn ó náà bá tún débẹ̀ pé òun fẹ́ sin abẹ́ òun ó náà bá sọ pé àkóso wàhálà ó lọ tó bóun sin abẹ́ ó náà ti ṣe kí ní ìgbín wọ́n fi bóun sin abẹ́ yẹn ó ní bóun ṣe sin yẹn ó ní mẹ́ta níbi òkè ìdọ̀ òun báyìí náà sin sí kí ní ìgbín kára òun gbé pápápá wọ́n fi sin sí inú kò máa lọ pé lẹ́yìn ọjọ́ mẹ́ta òun lè máa lò ó ní bóun ṣe lò ní wọ́n pé ó yẹ kóun lò kíní fún bùdá Ismail nìyẹn ó ní òun tí lọ máa jẹṣẹ́ ìta ó ní owó tá à ń sọ oníṣẹ́ nílé lòun ṣì ń jẹ ó ní òun tí máa lọ jẹṣẹ́ ìta ó ní àti ṣeun ní gbogbo ìyànà pàjá yẹn ẹni tó máa sọ pé òun ò mọ̀ òun ó ní ẹ pè wá wọ́n á pé òun ò mọ̀ òun nígbà tóun fi ń ré níbẹ̀ Jumi ó ní ìyá àwọn máa ń ro fùfú kí àwọn tó kú ó ní nǹkan ìyá àwọn máa ń ro fùfú tẹ́tẹ̀lẹ̀ ìyá àwọn díẹ̀ máa ń tẹ ẹja àwọn ọjà ègùn yẹn wọ́n ní Jumi ọmọ yẹn ní fùfú àbọ̀mọ̀ yẹn lẹ́ja wọn ò bí ẹ̀dá ò ní mọ̀ òun kẹ̀ ó ní òun fún un lẹ́wà òun dẹ́ fáìn ó ní bóun ṣe bẹ̀rẹ̀ ni ó ní Alhaji òun kọ́kọ́ lù fún náà Alhaji a máa léwu kiri ni wí pé Alhaji wí pé ìyáálé wọn yan òun ò fẹ́ kó sunbẹ̀ mọ́jú ó ní kò ní sunbẹ̀ mọ́jú o ó ní wọn kẹ́ àwọn àbúrò òun ebòdì àwọn wà òkè ní skul kẹ̀ nígbà tó ń ti wọ ẹsẹ̀ skul báyìí òun ti kóun skul kóun tó wá kóun skul ó ní báyìí ló ṣe bẹ̀rẹ̀ ó ní bóun ṣe bẹ̀rẹ̀ lílé wọn ò pé ìyẹn tó máa ń wá wọ́n ti àwọn òní kíra wọn ìjọ kan bó kàn ṣe wá òun nìkan ló wà ní yàrá àwọn bọ́ìsì yẹn wọ́n ní òun kọ́ lọ́ba ní kó tilẹ̀kùn lẹ́yìn ni wọ́n sọ pé kí ló fẹ́ kí lóun ò fẹ́ kí ló ń ṣe é wọ́n ní pé ṣé o gbádùn ṣá òun ló lówó fún kí ló fẹ́ aláyé ṣe máa dógbà gbódògbò wọ́n sọ pé Jumi ṣo máa ṣe àbóṣe ó sọ pé ìwọ ó ti ṣo máa ṣe àbóṣe ṣé kí n bọ́ síta ló kàn fún àwọn padà má bọ́ síta o bọ́ síta kẹ 10k ní 10k bí ti báwo 10k ti pọ̀ jù 10k ti pọ̀ jù kí n máa fún 5k kò yẹ kó taste ẹ̀ o ní tó ń fi girigiri jẹ òǹdélé ní bó ń ṣe òun ó tí òun borí bẹ́ẹ̀dì jókòó náà nǹkan tì í tó ń jókòó lórí rẹ̀ tó ń bẹ̀rẹ̀ lọ́dún kan pariwo kiri òun fẹ́ kó lùgbàdì nǹkan tó wà lára òun yẹn òun wò pé ibi tó ń bá bayé ìjẹsẹ ṣe wọ́n fẹ́ bayé òun jẹ ni ibi tó ń bá bayé ìjẹdẹ wọ́n mọ̀ pé òun bayé jẹ ní bó ń ṣe sùn lórí òun ráì dẹwà tó ń ṣe tó pariwo bẹ́ẹ̀ tó sọ pé òun fẹ́ máa lọ fún àwọn padà ní ara òun fẹ́ máa lọ òun ò tí ì dá ní ṣé bó ṣe dá ní ẹ̀kan ó dé òun rárá òun fẹ́ máa lọ tòun òun fẹ́ máa lọ tòun kó fòun sílẹ̀ òun fẹ́ máa lọ táwọn ìbá dé ńkọ́ òun ló kà àwọn èèyàn tí màá dé àwọn èèyàn tí kẹlẹ̀kùn àwọn èèyàn tí kẹlẹ̀kùn jọ torí Ọlọ́run ok 20k ó ní tó ṣe báyìí fún mi ní 20,000 ok máa fẹ́ 10k ó ní bó ń ṣe dùn sórí ẹni nígbà tó dá àtọ̀ báyìí ó ní 20k ní òun máa fún ìwọ̀n ó ṣẹ̀ṣà fún 5k ó bẹ̀ òun pé òun jẹun lówó òun ṣe kíní kan oúnjẹ pé òun yàrá ni tó ń wọ yàrá òun lọ inú òun wá dùn pé àwọn mẹ́ta ti wà lábẹ́ gìgísẹ̀ òun ó ní àti ṣe òun ó ní mo dánú léyìn irú kìí ṣe kékeré ó ní àmọ́ gbogbo ọ̀tá ni màá sọ fún yín bó ṣe ṣẹlẹ̀ nígbà tó ń ṣe yẹn tán wọ́n ní ọ̀rẹ́ wọn jẹ́ ti máa sọ fún òun pé ó ní àwọn guys kan àwọn ọmọ kan àwọn ẹgbẹ́ kan àwọn kò bàbá sásùn oníjọ́ yìí ó ní àwọn àjọ lọ sí wọ́n ní pò máa gbóhùn jáde ní àwọn àjọ jáde nígbà táwọn jáde ní òun ò lè sùn tá o torí Àlàjí o táyà bá sọ̀rọ̀ Ahmad máa sọ̀rọ̀ pé Ismail ò sùn bẹ̀ pé Ahmad máa sọ̀rọ̀ ní kíní kọ̀ọ̀kan táwọn sáà débẹ̀ ọ̀gá ìṣe ń ṣe nǹkan fáwọn ṣe oríṣiríṣi nǹkan fáwọn àwọn ọjọ́ ìjọ ara wọn kíní kan ó ní bọ̀ kóun dìde báyìí kóun tọ̀nù ara ẹnìkan tó ọ̀nà tó ṣe ẹ̀yàn kan sóun wá dìde kóun lọ mú nǹkan báyìí ó ní nǹkan ṣòro padà ni wọ́n ní kí ló ṣe wọn sọ pé òun kàn ní òòyì jìbìtì báwo kí ló fa òòyì wọ́n ṣàbòmí sóun lójú wọn ṣe gbẹ wọn náà wà wò pé níjọ́ yẹn àwọn ṣàwọn bẹ́ẹ̀ àwọn enjoy náà àwọn ti bọ́ yẹn àwọn jọ sọ̀rọ̀ bí boyfriend and girlfriend pé òun dẹ̀ like òun look innocent òun look decent òun yà
òun pé school òun ṣì wà ẹsẹ̀ school òun wà kíní kan ó ní time yẹn wọ́n ní pé pé kó má wọ̀ pé òun náà dẹ̀ like òun ó ní òun wá